onígbó ọ̀gbọ́n jẹ nítorí ipò fún apẹ́ẹ́jẹ́ ó jọ̀rún tẹ̀yẹ̀ ń ẹ̀pọ̀ láì bá pàkọ́ra ọ̀gbìn darí ìyàwó ẹ̀yẹ gẹ́gẹ́ bó ṣe lọ ẹ ò bá yẹ ṣe tó ṣẹ́tì. Tótó mímọ́ fọ́lọ́run ọba mi alágbàlá tí fi gbani lágbàtán àkìtàn ọba mi afúnni níyè àìkú ni gbogbo ṣe ìhùwàsí ìrìnsí ikú ọwọ́ rẹ̀ níbẹ̀ panipani tí gbẹ̀mí lẹ́nu ẹ̀dá àìtí àìṣà àìdíbàjẹ́ kò yẹ kó gbò lórí ìtẹ́ níbẹ̀ nígbà gbogbo kìí sú kìí rẹ̀ ojoojúmọ́ gbogbo ìṣẹ́jú ní fi ń ṣiṣẹ́ bó bá pé kónílé apá ọ̀tún wọn máa rẹ́rìn-ín a sì pé kónílé apá òsì ó máa gbára dálẹ̀ kìkìdá àdájọ́ ọ̀dùnnú àtayọ̀ ní kílédùmarè ó máa dá fún àwa àtiyín gbogbo àrísàmì tọ́lọ́run ọba mi dá àríwòye ọba tó dá wọn tí ò sùn tí òwò ti ń ṣiṣẹ́ nígbà gbogbo làwọn náà ò fi ṣèmẹ́lẹ́ òòrùn ràn lásìkò rẹ̀ lára wípé wọn ò ṣèmọ́lẹ̀ wọn ń ṣiṣẹ́ tó lódùmarè gbélé wọn lọ́wọ́ ni ìràwọ̀ ń jáde nígbà tirẹ̀ lójú sánmà àbẹ́ẹ̀ gbọ́ ìmọ́lẹ̀ òṣùpá ó láyé já gbogbo àwọn wọ̀nyí àtàwọn míì tá a lè dá kọ kìkìdá ṣe olódùmarè ni gbogbo wọn ṣe nínú àrà tọ́lọ́run ọba mi dá òun náà ni wọ́n jẹ́ mímọ́ rẹ ọba mímọ́ tí ń gbébi mímọ́ wà ní mímọ́ ṣe mímọ́ fi mímọ́ ṣògo òun ló dá ìmọ́lẹ̀ ó fẹ́ràn ìmọ́lẹ̀ púpọ̀ ó kúkú wù ú bẹ́ẹ̀ ló mú òkùnkùn lọ́tàá ṣìbí ṣe ọwọ́ rẹ̀ náà ni òun ló dá kábíyèsí rẹ̀ olódùmarè Àbíọ́dún Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù akéwì ẹ̀lẹ́ńbẹ̀ ń wò. ẹ má gbàgbé àti darapọ̀ mọ́ wa ní ojúbọ ti YouTube wa 32FM 949 Ìbàdàn à ń bẹ́ẹ̀ àtàndágìrìgbà. Ayédùn olùdarí ètò ara lóríṣiríṣi lórí rédíò náà ní 32FM nílùú Ìbàdàn nílùú Olúyọ̀lé ọmọ àfi tó ṣèwìn bọ̀ ọkùnrin ẹ máa gbọ́ obìnrin náà ẹ sì máa gbọ́ ọmọ kékeré ẹ máa gbọ́ gbogbo ẹja máa gbọ́ àdìkọ́gbọ́n bẹ níbẹ̀ àwọn èrò ara ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32FM nílùú Ìbàdàn bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ nínú ètò ara náà ni ètò ara lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa àwa lára ara ló ní wá o ọba tó ní wá ọba tó dá wa sáyé o kò ní fi wá dára tá a fẹ́ o yọ̀ọ̀dà kò ní ṣàìdá fún wa o yọ̀ọ̀dà àṣẹ yọ̀ọ̀dà kò ní ṣàìdára fún wa o yọ̀ọ̀dà ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wá o ayédùn má ṣe gbàgbé ibi tó má ṣe gbàgbé ẹrántí ilé o ayédùn má ṣe gbàgbé ẹrántí ilé. àyà mi balẹ̀ mọ́ lára o mọ́ lára. máa wọlé máa rọra ọmọ olóyè ọmọ ẹlẹ́ẹ̀sì ọmọ àyọ̀nù tátìbẹjẹ ọmọ àforúkọ tó ń lògùn ọmọ àfàgùtàn ìyá ṣe rẹ́jàrẹ́jà àfi kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá fọ́gbá elépo elépo ọ̀gbọ́dọ̀ bú bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ sá pọ̀rí lásán gbá elépo ọ̀tọ́ bẹ́ẹ̀ kọ́ fọwọ́ kan máa àyọ̀nù tátìbẹjì àwọn bàbá mi ni wọ́n ń fi olùpá gba Fúlàní
ọmọ ẹlẹ́ẹ̀sìn ọmọ tún dé lálẹ́ tòní o ọmọ àyọ̀nù 30 bèjì mo tún gbọ́ tún dé o. ẹ jẹ́ kí Ìkúnnùgbà èdè ọmọ jálulẹ̀. àṣà jẹ́ àṣàmú àṣàrò fún àwọn ọmọ létí kí wọ́n jẹ àjẹyó àjẹsẹ́kù. wọ́n pé ọ̀dọ̀ ó dùn ún jẹ lọ́jọ́. ńlọ́jọ́ àbáwọn sọ lọ́jọ̀jọ̀. àbẹ́ẹ̀rí àrà àti àrà. àrà àti àrá. àrá àti àrá. wọ́n lè fi pípé jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ọláyínká lèmi ń jẹ́ Àkòrédé ni bàbá tó bí mi lọ́mọ. ẹ wo ìṣe mi ọjọ́ tẹ́nìkan ẹ má fi mi wé wọn láyé. àpèlé oko àjẹrò ni níjẹ́ ayédùn ó tura wọn lọ kì í ṣètè. bóyá ẹ̀ tí ẹ mọ̀ ìyẹn gíní mìíràn àpáàdì wọn jẹ́ bá mi díwọ̀n ọjà. akọ òkúta ni wọ́n pè mí. àwọn akọ aláǹgbá wọn jẹ́ ṣakọ níwájú mi. kàràǹjẹ́gbẹ́ ni mí mo fi líle jọba àgbà. kòtò gìrìwò ni mí àwọn ọrùn ẹsẹ̀ wọn jẹ́ ṣìnà bẹ̀. bágbárí ti tó ní tó ti jẹ́ pé kìkìdá egun ni. kò sẹ́lẹ̀mí eyín nínú gbogbo wọn pátápátá porongodo. igi ńlá ni mí bẹ́ẹ̀ dégbò ẹ bèrè wò. igi ńlá ló lórí bẹ́ẹ̀ dọ́dọ̀ ẹ bí wọ́n wò. Ṣàngó onílẹ̀ kò títí kọ́ bagi ńlá bẹ́ẹ̀ láyà rẹ̀ náà ní fẹ̀jì títí kó fi bá àsún ní ṣàwàdà nígbó. mi náà kọ́ ọgbọ́n mi kọ́ òye mi kọ́ ìṣe mi kọ́ Olódùmarè ọba ni. àṣeni bó ti fẹ́ bó ti wù ú agbéṣẹ́ tó wù ú lé ní lọ́wọ́ ká máa jẹ́. bó sì ṣe ṣoníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ nú. ẹ sọ fún ẹyẹ ẹgún. kọ́ máa fara wí àkàlà ìṣe wọn lè papọ̀ ní kì í ṣe kan náà níṣẹ́ tó Lódùmarè gbélé wọn lọ́wọ́. ẹ̀wí fáwọn aláwòṣe ẹyẹ wípé kí wọ́n má gbìyànjú àti doríkodò bí ẹyẹ àdán. bí wọ́n bá dán wò wọ́n tẹnu pọ̀ jẹ́. àbẹ́ ẹ̀ mọ̀ ní bíbí la bí ọlá mẹ́rin. àbímọ́ni tẹwà ọ̀kìn àdámọ́ni gíga tó kéé ga. èmi ni mo lóhùn mí èdè mi tèmi ní í ṣe. mo mọ̀ tó ti gbé kinní ọ̀ǹdè ẹ̀ tó jẹ́ àjọ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ àjọ fetílẹ́lẹ̀ kádàn rò fóòbẹ̀ kára ilé oṣù faroko. ẹ wo ẹjẹ́ àròjù ọjà kábọ̀ bá a bá padà dé àmọ́ wọnú ètò àrà lódìdí fún talẹ́ tòní ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀. I choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. How may I help you, please? Yes, I'll try to buy data to watch plenty videos. You know now, music, sports, in short, everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira for 1 hour? Ha! Talk true! Yes, with Glow YouTube plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial
Dial *777# to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial *777#, select data, select social bundle, and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. Obìnrin ṣá kí n gbé ọ lọ sírun ọ̀sẹ̀ mẹ́kọ̀ọ̀bù nítorí gbé ọ lọ́dọ̀ télọ̀ ẹ̀mí kò sì tí ì gbàsọ̀ mi n bò mo ti ara yà ń wégele fẹ́ fún. èsì àwọn obìnrin lọ rí un ṣùgbọ́n gbogbo ohun tó o fẹ́ lójú kan ló wà l'Alabama House àmọ́ àwọn èèyàn wégele fẹ́ fún un. tó bá ń gbọ́ lé ẹ̀ṣọ́ ìlú oge Alabama House ní jẹ́ bẹ́ẹ̀ Diamond Standard Beauty and Spa ló ti ṣojú lóge tó fi mọ́ pẹ́díkíọ̀ máníkíọ̀ bó sì ṣe ká bọ̀ tóra rẹ̀ ìyún màsáàjì irun tá bá bọ̀ ṣe lọ́kùnrin tàbóbìnrin ọ̀dà nímọ̀lẹ̀ lọ́ni àwòpadà sẹ́yìn needle and thread bespoke tailoring bẹ́ẹ̀ tá ti ń faṣọ dára lóríṣiríṣi tí ó dàbí ẹni pé wọ́n bí mọ́ ni. àyè sì tún wà fẹ́yìn tẹ́ fẹ́ kẹ́kọ̀ọ́ nípa bá ń ṣe ránṣọ. ìyún fashion school gbogbo ohun tó fẹ́ lójú kan ló wà l'Alabama House suite 1 ládojúkọ FRSC office tuntun lọ́pọ̀pọ̀nà dùgbẹ̀sẹ̀ lẹ́yẹlé Benjamin Ìbàdàn 08074029577 Alabama House ilé oge ààfin ẹwà. Hey babe, sup? Friendship me. I just got to Ibadan right now. Where are you? I've been trying to reach you. Wow, babe. I left Ibadan this morning. Oh, so where can I pass the night now? Wait. Classicus Inn. Classicus Inn is a 3-star hotel at the center of Ibadan with fully air-conditioned, beautiful rooms, good parking space, 24/7 security, in-house laundry service, plus bar and restaurant. Their service is top-notch. Above all, it's pocket-friendly. So all I need to think of now is a hall to plan the event that brought me to Ibadan. Did I hear you say hall? You're so lucky, babe. Classicus Inn has a mini hall of 30 people capacity and a conference hall of over 100 people capacity. They got you covered, babe. Wow, so where are they located and how can I book? Classicus Inn is located at 1-3 Ifelodun Street, Orogun Junction, adjacent University of Ibadan 2nd Gate. All you need to do is walk in and book for a room or hall of your choice. You can also visit www.theclassicusin.com to make your online bookings, or you can also call 0903-959-1450 for further enquiries. Wow, thank you so much, babe. You are welcome. Charles! Yes, mommy? Go and bring 2 sachets of hypo bleach for me. Why 2? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But I can't see any germs here. They are so tiny you can't see them. But they are there. And that is why I trust only hypo bleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of hypo bleach. My dear, àwọn ohun ìpanu tí o rà wá lánàá yẹn kò bọ́ sí rárá o. Níṣe ni gbogbo ẹ̀ kàn tẹ̀ lẹ́nu bí oúnjẹ tí ò níyọ̀. Ṣé bí mo ti sọ fún yín pé Palace Street ní kẹ́ ẹ ti mọ̀ bá mi ra nǹkan wá. Mi ò kúkú gbàgbé, kódà ibẹ̀ ló pè mí láti bọ́ ra nǹkan. Àmọ́ mo rò pé wọ́n lè má ní àwọn nǹkan wọ̀nyí ni. Ṣé bí mo sọ fún ọ wípé wọ́n ń ta àwọn ìpápánu tó ń ṣara lóore bíi salad, sandwiches, wraps, shawarma, parfait, juice, smoothies tàbí shakes, cocktails, mocktails àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ tí ẹ rí. Bóyá ẹ sì ti gbàgbé ni pé Palace Street wà ní plot 4 phase 3 Àkóbọ̀ housing estate Anifalaje bus stop Àkóbọ̀ Ìbàdàn tàbí 12 Awóṣìkà estate off Awólọ́wọ̀ Bódìjà Ìbàdàn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n wà ní shop 19 A small ládojúkọ Ọ̀yọ́ State Housing Corporation Awólọ́wọ̀ Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n sórí 0901-561-3951. Káre ìyàwó mi tó dà mọ́. Èmi nìyẹn o. Ìwé kíkọ́ láìsí. Ìwọ ti jókòó ṣe ìdánwò àti wọlé ẹ̀kọ́ gíga láìmọye ìgbà tó sì jẹ́ wípé ìfìdírẹmi ló ń bá pàdé wò ó má làágùn jìnnà. Apex tutorial classes ti gbé ọ̀nà àbáyọdé wàyí láti jókòó ṣe àwọn ìdánwò bíi NECO, WAEC, UTME, post-UTME tó sì yànyàn nígbà kan ṣoṣo. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìgbáradì tó kójú òṣùwọ̀n fáwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ nípele JSS 1 sí SSS 3 náà gbẹ̀yìn láwọn morning and evening classes wa lówó tí ògùn pa. Àwọn olùkọ́ tí mùṣemúṣe wọn dá mùṣemúṣe tóun ti àyíká tí mú ẹ̀kọ́ rọrùn ló jẹ́ kí Apex tutorial classes ó wà lókè téńté tábìlì. Ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀. Ẹ máa bọ̀ tààrà wá sí Apex tutorial classes
classes tó wà ní mobile petrol station UI tàbí ládojúkọ Zenith Bank Iwo Road àtúwà lẹ́gbẹ̀ẹ́ Masao petrol station Oríta Àpẹrin ẹ tún lè rí wa ní Old Debisi Terminus Sẹ̀lẹ̀ bus stop Old Ife Road bẹ́ẹ̀ la wà ní His Grace Plaza Ẹlẹ́yẹlé Ìbàdàn ẹ sì lè pè wá sórí 0805 085 4922 tàbí 0817 202 7411. I choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. Enjoy responsibly. Not for sale to persons under the age of 18. káàbọ̀ padà láti ojú ọjà níbi tá a gbé lọ rèé jíṣẹ́ kan sí èkejì ètò ara náà lẹ̀ ń gbádùn láti ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn. ṣó ti yá ṣáà ti ṣetán ṣáà tó ti fẹ́ darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò ẹ̀mí fún talẹ̀ tòní lórí ètò ara. mo ti pé káwọn àdán kí wọ́n rò fún òbẹ̀ kára ilé ò sọ fara oko. àálára ẹ wí fún wọn nílà oòrùn. àájèrò ẹ fiṣẹ́ mi jẹ́ níwọ̀ oòrùn. ọ̀ràngún o. ẹ mọ́wọ́jà àròkò mi dé gúúsù àríwá ti dáàrin gbùngbùn yíká orílẹ̀ àgbáyé. ẹ̀yin náà lẹ pé bá fẹ́fẹ́ bá fẹ́ ìyọ́ kan gòkòlà. bàbá sì gbé kìnrin jẹ̀gbìn dọ́jà tọmọdé tàgbà tónílé tàlejò ni wọ́n bá ní í jó. ẹ̀yin lẹni sì kírun mi dìn àfàìmọ́ ni kò ní mọ́ra. bẹ́ẹ̀ lẹ pé ìran ṣíṣí wọn kì í mọ ní tí wọ́n fi fọwọ́ bà ní. ohun rere ńlá kéré fi pòjò ohun rere. ẹ̀fẹ̀nu yọ̀ ẹ̀fi wí tiwa láṣálẹ̀ tòní o. ẹ já máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ sínú ètò àràtálẹ̀ tòní. ṣé ẹ gbàgbé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin mélòó kan lẹ̀ yìí náà láti mú kinní ọ̀hún bọ̀ ìrìn àjò àrà eléyìí tó la pọ́njá tó làbújá ní eléyìí tá a rìn lọ sílùú Òkèlá Ọ̀ràngún àti jẹ́ ká mọ̀ gbogbo ìtàn ìwáṣẹ̀ ìṣẹ̀dálẹ̀ tó rọ̀ mọ́ ìlú yìí gangan Ìlá Ọ̀ràngún gangan fúnra rẹ̀ tó fi mọ́ ìdí tí wọ́n fi yagbá ìyàn tẹ̀gbọ́n tàbúrò tó fi jẹ́ pé àwọn tí wọ́n tẹ̀lé ẹ̀gbọ́n lọ àwọn ni wọ́n padà lọ tẹ Òkèlá Ọ̀ràngún ẹ̀gbọ́n tí wọ́n tẹ̀lé àtàwọn yòókù wọ́n tẹ Òkèlá Ọ̀ràngún àwọn àbúrò tí wọ́n dúró àwọn dúró sí Ìlá Ọ̀ràngún gangan. ṣé ẹ gbàgbé àpàkìmọ́ òun gangan lẹ̀gbọ́n ń jọ̀hún tí àwọn ọ̀dọ́ tí wọ́n fi yarí pé àní òsín tó jọ àfárúgbó joyè mọ́ ẹja mú ọ̀dọ́ ẹja mú ọmọdé láti fi joyè tí gbogbo wọn fi tẹ̀lé àrùtù lọ. àrùtù òun ló padà di ẹni tí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n dúró tì ní Ìlá Ọ̀ràngún àwọn tí wọ́n sì jẹ́ ti àpàkìmọ́ tóun dàgbà tó yèé kàn wọ́n tẹ̀lé kò tẹ̀ pé wọ́n rìn wọ́n ti tẹ oríṣiríṣi ìlú kò tó rí pọ́n padà wá tẹ Òkèlá Ọ̀ràngún.
gbogbo àwọn nǹkan báyìí tó rọ̀ mọ́ náà láti ṣàlàyé àti mẹ́nu débi ọdún egúngún tá a ṣe kòńgẹ́ ní òkè ìlà ọ̀ràngún ibẹ̀ láti dúró jẹjọ́. ń tá a torí ẹ̀ lọ gangan náà ni omi àyíkúnnúgbá àti ti ṣàwárí ẹ̀ báyìí náà la fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa lálẹ́ tòní àti àwọn nǹkan míì tí ń ṣe àwọn nǹkan ṣẹ̀ǹbáyé tá a tún fojú gan ní tá a ṣiṣẹ́ ìwádìí nípa rẹ̀. DJ Norented Ọlámilékan àti kó àtàrùn ìkankan ò ní yà wá òkè òkè lẹ́múrú sí àní dèrò ẹ̀yìn láìláì. Fáǹtọ́là Ọláńṣílẹ̀ Yusuf Ṣílẹ̀ksì ṣàlàáfíà ni ọmọ ìyá bó o ní ṣáàwẹ̀ ń lọ ẹ̀mí ò rẹ́yìn oṣù àgbàrú lódùmarè ọba. tá a bá ń sọ̀rọ̀ nípa òkè ìlà ọ̀ràngún ìlú tó ṣe wípé tìbútù òró rẹ̀ òkè ní òkè ló yí ìlú yìí ká òkè ló mọ òdì yìí ká ẹ rí i pé bàbá wa ọba sọ́lọ̀ wọ́n ń sọ nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ti ṣe fún wọn tá a ti mú wá sẹ́yìn wípé ìlú olódi òun ni òkè ìlà òkè náà ló mọ òdì yìí ká. ọ̀kan pàtàkì nínú àwọn òkè yìí òun náà ló jẹ́ ibi tí igbó kìjikìji wà. ṣé ẹ sì mọ̀ pé bí ọlọ́run ọba mi ti dálé ayé bó ti dá ọ̀tún ló dá òsì ó dáwájú ó dẹ́yìn ó ṣe gbogbo ẹ̀ ní méjì méjì ó dókè ó dálẹ̀. ṣé ẹ mọ̀ pé bá a bá fi lè pọ́n òkè èyí tí ó kàn náà ni pé ká rọ fírì ká sọ̀kalẹ̀ nìyẹn. kí ni mò ń gbìyànjú àti sọ ni pé nínú àwọn òkè eléyìí tí ń bẹ ní òkè ìlà ọ̀ràngún ibìkápá ibìkan bẹ́ẹ̀nbẹ́ tó ṣe wípé inú igbó kìjikìji ni ojú ọ̀nà yìí gan ó lọ sí ọ̀nà ìmẹ̀sí ilé lọ sí ọ̀nà ìgbàjọ. òkè gangan nínú igbó kìjikìji yìí náà ni akọni ọdẹ yìí ló ti ṣọdẹ lọ lọ́dún náà lọ́hùn-ún. akọni ọdẹ ń ṣọdẹ nínú igbó ló bá rí kùnnùgbà. àwọn àgbàlagbà tí wọ́n dá ẹran yìí mọ̀ wọ́n ní kùnnùgbà náà ni wọ́n tún ń pè ní ìràkùnnùgbà. ó dàbí màálù ń tá a lè pè tó lóyìnbó ń pè ní bull bull ṣùgbọ́n irúfẹ́ àwòrán bẹ́ẹ̀ àwọn kì í sábà ní ìyẹ̀ màálù yìí wá wọn tóbi tán àmọ́ wọn kì í ní ìwo ìràkùnnùgbà. ọdẹ yìí ó dẹ ẹran yìí títí kò sà ìró òbọ́dún láàárọ̀ ẹran yìí. inú ẹ̀ dùn wípé ògún bá ń pa ògún bá ń mú akọni ọdẹ yìí ó bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ ẹran yìí. kí ló wáá ṣẹlẹ̀ ṣé kúnnúgbà yìí ṣó kú ni ṣó gbé oró òbọ̀n yìí lọ ni kí ló ṣẹlẹ̀ gan-an kí ló padà bí omi àyíkúnnúgbà níbo la ti rí orúkọ yìí. ẹ jẹ́ ń rojú ọjà tí ń bọ̀ bá a bá padà dé wọ́n mọ̀ wọlé tààrà pẹ̀lú bàbá mi olóyè adéòtí adésọjí adérẹ̀mí ọba sọ́lọ̀ tí wọ́n jẹ́ olùgbàlejò wa pàtàkì ní ọjọ́ náà lọ́hùn-ún tá a ṣàbẹ̀wò ìrìn àjò ara sí òkè ìlà ọ̀ràngún kábíyèsí o ọba adédọ̀kun ọmọ ní àbọ́lárìn àròyìn kẹ́yìn àkọ́kọ́ ọ̀ràngún òkè ìlà kàdé ọpẹ́ lórí kíbàtọ̀ pẹ́lẹ́sẹ̀ kálàáfíà bàbá ó pọ̀ sí kí wọ́n sì ní ẹ̀mí tó gùn. Kọ́lá. Ó máàmí. Lọ mú àpò níbi tí ebílí ìṣe àìpò méjì fún mi. Máàmí méjì báwo? Torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kún pa gbogbo kòkòrò. Ṣùgbọ́n èmi ò rí kòkòrò bíbá ẹ̀ máàmí.
wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíìṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí ilé rẹ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn. agbára àfọ̀mọ́ tó wà nínú bílíìṣì àìpò yóò pa gbogbo kòkòrò àìfojúrí pátápátá. Best Solution Consulting Services Limited is your best choice when it comes to full travel consultancy services. They are highly skilled in ensuring smooth processing of your visa application, as well as providing a wide range of quality travel and tour services to their customers, ranging from business trip, solo travel, group travel, honeymoon and family holiday travel package, ticketing and hotel reservation, and for all students who love to further their education abroad in countries like UK, USA, Spain, Poland, Lithuania, Malaysia, Mauritius. They are the educational agency you can trust to secure your admission with 100% assurance. And you will also have the opportunity to work while studying. Take the right step today. Contact Best Solution Consulting Services Limited at 18 to 20 Isunyosho Layout, Sharp Corner, Oluyole Estate Extension, Off Ring Road. Telephone 081-124-73981 and 070-6597-1943. Website www.bestsolutionconsult.com. Best Solution Consulting Services. I choose a different kind of flavor. I choose to experiment with my tribe. I choose to ignite moments that last forever. I choose to be bold and remix the rules of the game. I choose a refreshing beer with a kick. I choose Desperados. Beer flavored with tequila, made to be different. tí wọ́n jẹ́wọ́ fún mi àmọ́ tó àkókò tẹ́mi ọbọ̀ sòótọ́ ọ̀rọ̀ sórí owó tó olóò ti pe amọ̀kalẹ̀ lọ́dún tá a fi ṣe fàájì o àfi ṣe fàájì ilẹ̀ la fi lọ rà wo ilẹ̀ bó àpò tí ẹ̀ mọ̀ páyé ti sún ayé òdò sójú kan mọ́ ọ̀pọ̀ nílé iṣẹ́ Denabis Homes and Property náà ti sọ̀dọ̀ nílé wọ́n ti wá gbé promo kalẹ̀ láti lo àǹfààní àwẹ̀ fídíò nílẹ̀ promo nìkan kọ́ pẹ̀lú páàkì ni àwọn ẹ̀bùn bíi mílíìkì pọ́ńfìtà sẹ̀mó ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ plọ̀tì kan lẹ́gbẹ̀bùn páàkì Denabis Homes and Property àwọn ní ta Treasure Estate tó wà ní Ìdó ó ti wá di 550,000 lásìkò tá a wà yìí o torí ti Ramadan promo tó ń lọ lọ́wọ́ tẹ́sí tó gba páàkì Victory Estate tó wà ní Alábàtà mọ́níyà ńbàdàn tí ò ju ìwakọ̀ ìṣẹ́jú márùn-ún Denny Railway àti Dryport ti di 700,000 naira bẹ́ẹ̀ tún ní àyè san díẹ̀ wà iléeṣẹ́ Denabis Homes and Property wà ní Prime Time Plaza ọba alẹ́sìn lọ́yà phase 2 lójú ọ̀nà tó lọ sí Free Ìbàdàn 0904-779-7352 0818-841-8137 Denabis Homes and Property iléeṣẹ́ tí ń talẹ̀ rọrùn. You can FaceTime me on the go. Baby, I got you. In 300 meters, turn right. You know you can call me on the phone. Baby, I got you. In 40 meters, make a left turn. Oh, baby. You can reach me overseas, my dear. Whatever love. You have arrived at the Glow World Smartphone Festival. Congratulations. Welcome to Glow World, the one place everyone is going to enjoy the best deals with the Glow Smartphone Festival data plans. Get up to 12 gigabytes for 6 months on all smartphone purchases. Also get amazing gifts like headsets, Bluetooth speakers, backpacks, and so much more on select smartphones. Offer valid till the 30th of April 2021. T&Cs apply. Glow Unlimited. Uncle Dentist, what are cavities and how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? No, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Colgate is recommended by the Nigerian Dental Association. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. Àrà rè o, àrà kéńgé. gẹ́mù tí ń bá kínní ọ̀hún bọ̀ kó tó di pa àròjù ọjà lẹ́ẹ̀kan akọni ọdẹ Adéògún Àjídé òun náà lọ́dẹ yìí
tá a pòṣọdẹ títí lọ́kàn nínú àwọn orí òkè nínú igbó kìjikìji ní òkè láòràngún. Akọni ọdẹ ti yìnbọn sí ẹranko ńlá yìí. Kí ló wá ṣẹlẹ̀? Àmọ́ lódìdí ẹ̀já darapọ̀ mọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìtànáwádìí kí ni ìtí ṣe ojúlówó àti ìtòṣe gbára lé láti ààfin Ọ̀ràngún ti Òkèlá níbi tí wọ́n ti yan bàbá mi olóyè Adéòtí Adésọjí Adérẹ̀mí ọba sọ́lọ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò gbà wá lálejò tí ó sì fún wa ní gbogbo ohun tá a bá ń fẹ́. Bàbá bó o la gbé ṣàwárí Àyíkúnnúgbà. Ẹ̀lẹ́mbẹ̀ o, ẹ kú kalẹ̀. Kan tó jẹ́ pé ògbójú ọdẹ kan tí à ń porúkọ ẹ̀ ní Adéògún Àjídé ẹ̀ tẹ̀pálẹ̀kùn ẹ̀dẹ́ kó má dà mí sí i. Àyíkúnnúgbà ọdẹ yẹn àgbà ọdẹ ni Adéògún Àjídé bàbá ló jẹ́ sí olóyè nílé Àwòrò. Ó ń dáko nínú àwọn ìjù ńgbà yẹn ní gbígbó ńlá. Ó dẹ̀ jọdẹ ògbójú ọdẹ. Ó ti wá ń dẹná lálẹ́ ọjọ́ yẹn. Ó wá rí ẹran tá ń pè ní kúnnúgbà. Ó wá yìnbọn sí i. Ibi tẹ́ran yẹn wà dédé tí bèbè ibi tí ọ̀gbun tí Àyíkúnnúgbà tá a mọ̀ lónìí tó wà torí òkè ni bàbá yẹn dáko lẹ́yìn òkè so ibi tí ẹ̀dùkejì òkè ó jẹ́ ọ̀gbun. Bó ṣe yìnbọn sí i tí àwọn ẹran tí bàbá bá yóò jà ó yí bọ́ síbẹ̀. Ó wá lálẹ́ àti òrì tí wọ́n dẹ̀ ní Yorùbá sọ pé tá a bá ta àátọ̀ tá a bá tọ̀ yóò dẹ̀rùn nídìí. Ń gbọdọ̀ ọjọ́ kejì sílẹ̀ mọ́ bàbá gbàgbéra ẹran àná ó mọ̀ pé bọ̀mùtọ́ ẹ̀jẹ̀ pọ̀ tó yìí kí ló ṣẹlẹ̀. Bàbá gan igbó lọ gbà tó máa yọjú wò sàlẹ̀ ló wò pé inú ọ̀gbun ni ẹran yìí àti wàá bọ́ débẹ̀ ló bá gbogbo àwọn iṣẹ́ ọwọ́ Ọlọ́run tó ṣe síbẹ̀ tá a máa rí tá a bá débẹ̀ nísìnyí. Níbí ohun ìyanu mà ní ohun àbàmì àwọn ihò tó jẹ́ pé ibi tí abẹ́ àpáta nínú abẹ́ òkè tó dàbí pé bóyá àwọn agbẹ́gilére wípé àwọn ló gbẹ tí gbogbo ẹ̀ ń dán tó ń ṣe gbogbo ẹ̀ sá àwọn àdán gbogbo àwọn gbọ́kùn bẹ̀ bíbẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Kúnnúgbà yẹn pé Àyíkúnnúgbà nígbà tó yí látòkè lọlẹ̀ tó fi kú tó lọ kú sínú ọ̀gbun yẹn. Tí orúkọ tó lùkọ́ àti wọn ni pé Àyíkúnnúgbà. Yẹn ni pé omi yẹn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọdẹ yẹn ló ṣàwárí rẹ̀. Ó ti wà ń bẹ̀ inú ẹgbó kì. Látòkè tí akọni ọdẹ Adéògún Àjídé tó ti yìnbọn kẹ̀ ò sí Kúnnúgbà tó di wípé Kúnnúgbà yí látòrí òkè títí tí ìdélẹ̀ nínú ọ̀gbun yìí. Òun náà ló bí Àyíkú tí Kúnnúgbà tó yí tó fi kú. Nígbà tí ó dé sàlẹ̀ ń bí ọ̀gbun tí ó wẹ̀ran dé ó rí wípé omi ń tòkèdà láti bẹ̀. Nínú àwọn tó ṣe ìmọ̀ tí ń bẹ ní ojú omi atòkèdà Àyíkúnnúgbà tá a mọ̀ sí Àyíkúnnúgbà waterfalls ò ní wípé bá a bá ń lọ bá omi atòkèdà ń ṣe là á mọ́ gòkè lọ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tá a ti lọ. Eléyìí àwọn lọ sílẹ̀ ẹlẹ̀ ni láfi padà lọ síbi tí omi yìí wà táàfì padà mọ gbójú òkè mọ wò ó bí tó ń tòkè dà bóyá tí mò ń sọ yìí wà tó látòrí òkè gangan láti ń bọ̀ láti sọ̀kalẹ̀ síbi tí omi yìí wà. Ó yàtọ̀ àwọn tó bá jẹ́ arìnrìn àjò afẹ́ àbáwọn oníṣẹ́ ìwádìí tí mò ń sọ yìí ó ti yé wọn dáadáa torí pé lílọ tá a kọ́ ń lọ ó yẹ ká gún òkè lọ ni ìgbà tá a bá ń bọ̀ ló yẹ ká ẹ̀ṣẹ̀ mọ sọ̀kalẹ̀ bọ̀ ṣùgbọ́n eléyìí ẹ sọ̀kalẹ̀ lálọ ni bẹ́ẹ̀ bá wá ń bọ̀ gan akọsẹ́ ìgbàngàn lẹ́sẹ̀sẹ̀ wàá gòkè
kábíyèsí Olódùmarè. ẹja tún mú díẹ̀ sọ́wọ́ wájú sí i kí bí àtúngbọ́ sí i bó wà níbi tá à ń sọ yìí gan bàbá ti fẹ́ mọ̀ mẹ́nu bá oríṣiríṣi àwọn ihò tó ní Gẹ̀ẹ́sì ń pè ní cave òní ń bẹ ní àyíká àti àyídà ara òkè tí a ti ṣàwárí Àyíkúnnugbá nínú ọ̀gbun yìí ẹja gbọ́ bó làpèjúwe bẹ̀ ti gan bó làpèjúwe bẹ̀ ti rí ẹja gbọ́n tí ọba sọ́lọ̀ tí wọ́n ṣe lálàyé nípa ilé yìí ká tó mọ̀ tẹ̀síwájú. àgbà táwọn máa ń lọ gbẹ̀ngbà yẹn tí a bá débẹ̀ lọ́sàn-án báyìí ní lójú ọ̀run tí gbogbo ẹ̀ máa tí báyìí pèsè táwọn onígírẹ́gírẹ́gì tí wọ́n ti sọ inú gbógidi tó yẹ pé ìdílé máa fi wọ́dé sàlẹ̀ èjò láwà ń bẹ̀ onílé tó ń gbó níbi tó ń gbé ń bẹ̀ tẹ bá débẹ̀ gẹ̀ẹ́ níbi tó máa ń gbà jáde tó bá fẹ́ jẹun tí ọ̀pọ̀ rẹ̀ wà ń bẹ̀ the last one tá a lọ tẹ bá débẹ̀ ní tó bá di pé ròbá pọ̀ tán bá ń pariwo ẹ máa rí òṣùmàrí rẹ̀ máa hàn tó jẹ́ pé omi yẹn ó máa so kọ́lọ̀ sógbà tí ọkọ ọmọ bàbá yẹn tó jẹ́ local government chairman yẹn Chief Adéyẹyè Ọ̀ṣúndínà náà wá ṣe step láti òkè níbi téèyàn ti lè wọ̀ àwọn àṣẹ step rẹ̀ torí pé òkè ní gbogbo àráǹdì ẹ̀ kò síbi téèyàn lè gbà wọ̀ tí ì ṣe pé òkè ẹ̀ẹ́dẹ̀dà free wọnú ẹ̀ ni so tẹ́ bá débẹ̀ ẹ̀ rí gbogbo àwọn ihò wọ̀nyẹn lọ́tún lọ́sì tí wọ́n wà ń bẹ̀ ó tán á ní step gbígbà tá a bá ní ilé upstairs kọ́ máa tẹ́tún gòkè ẹ̀ tún bọ́ omi yẹn máa dà wájú yín báyìí dúró sí faranda ẹ̀ máa wo ìsàlẹ̀ so bí Àyíkúnnugbá ṣe jẹ́ nìyẹn. tá a bá ní ká fi sínú àkọọ́lẹ̀ yóò sì tọ́jú mélòó tá a ti ṣàwárí ẹ̀. gẹ́gẹ́ bí èmi o mi ò lè sọ pé ọdún báyìí. àrà rèé o àrà kéńgé. béèyàn náà bá láǹfààní àti débẹ̀ ibi tí kìí ṣe wípé àwọn èèyàn ń tọ̀ àbí wọ́n ń rìn lójoojúmọ́ tá a sì rí ojú àpá bí ìgbà tí ẹsẹ̀ ń tọbẹ̀ lójoojúmọ́ tíbẹ̀ ẹ́ dá yàtọ̀ ilé yìí ló ń ṣàfihàn ìfinilẹ̀ tí wọ́n ń sọ fún wa pé nínú àwọn kòtò méje tí wọ́n ń bẹ àwọn kan ń bẹ lọ́wọ́ ìsàlẹ̀ àwọn kan ń bẹ lọ́wọ́ òkè àmọ́ ta lọ́gbẹ́ wọn bẹ̀ o bẹ́ẹ̀ bá sì débẹ̀ gbogbo àwọn òkúta yìí ló dàbí ìgbà tí wọ́n ti ṣiṣẹ́ ọnà sí wọn lára tí ò sì sẹ́nì kankan àfọlùdùmarè ọba gbẹ́nàgbẹ́nà àgbà. ojú ọ̀nà tá a pé ń dàn yìí tí ì ṣe pé bóyá àwọn kan ń gbabẹ̀ lójoojúmọ́ iná ni ọ̀nà tó lọ sí ibi kòtò yẹn kéèfù tí òjòlá yìí ti ń gbé. èmi mo tún débẹ̀ pé ẹ̀já ya fọ́tò ẹ̀já ṣe fídíò ń bẹ̀ bàbá ń bàbá ìwọ ọmọ ìmọ̀ dáràn sí alọ́rùn ó lé mi kú ń bẹ̀ ni pé àní ẹ mọ̀pẹ́ ń bẹ̀ nǹkan kan fi hàn ọ́ lásán ni kò sí nǹkan kan ẹ̀wẹ̀. ìtọ́kàn dájú ni wípé ó lè má jẹ́ èèyàn ó sì lè jẹ́ èèyàn àwọn ẹ̀dá kan wọ́n ti lo agbègbè yẹn rí pẹ̀lú tá a rí ń bẹ̀ àwọn ẹ̀dá kan ti lo agbègbè yẹn rí pẹ̀lú àrà tí Ọlọ́run bá mi tó dá sí ara àpáta yẹn tó yọ oríṣiríṣi ihò síbẹ̀ tó lóyìnbó ń pè ní cave. kábíyèsí rẹ̀ Olódùmarè ọba Àyíkúnnugbá waterfall ó mọ̀ náà kí wá làwọn nǹkan míì tá a tún ń bọ̀ nílùú Òkèlá Ọ̀ràngún bó lọ̀rọ̀ òòṣà ńlá ti jẹ́ ẹ gbọ́ kí ló fà á tó fi jẹ́ pé ẹni tó bá jẹ́ àwòrọ̀ṣẹ́ fún òòṣà ńlá ní Òkèlá Ọ̀ràngún ó gbọ́dọ̀ mọ dirun ìmúra rẹ̀ gbọ́dọ̀ jọ tóbìnrin láì ṣàbọ̀kè ńlẹ̀ Ìbàdàn kí ló fà á ìtàn wo ló rọ̀ mọ́ tẹ́lẹ̀ ìfìrí bẹ́ẹ̀ ta ni ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n gbàdé fúnra wọn tẹ́gbọ́n bá jókòó tó ṣà tó gbé adé tó ń gbé láti Ilé Ifẹ̀ tó gbé fún àbúrò rẹ̀
pé ìwọ lọmọ dádé mọ́ ìjọba tèmi ó jókòó tó òòṣà tíwọ náà rí gbé bọ̀ látọ̀dọ̀ bàbá wa. Kí làwọn èèwọ̀ tó rọ̀ mọ́ òòṣà ńlá ní Òkèlá Ọ̀ràngún? Ṣé mọ̀ pé mò ń tẹnu mọ́ nǹkan kankan tá àti ìdébẹ̀ eégún ńlá ní kẹ́yìn ìgbà ló ńlá fi káàdì ìrìnàjò àrà sílùú Òkèlá Ọ̀ràngún. Kí ni nǹkan náà? Òun náà ni ibi tí a lè pè ní ojúbọ àbí ibi tá a fi ajagun ńlá ìyẹn Ọ̀ràngún léèlá gangan tá a fi wọ̀ sí, ibi bàbá dòòṣà sí tí wọ́n sì ń kó bọ̀ wọn fún wọn. Ńlá fi káàdì ẹ̀ ńlẹ̀ kẹ́dùmàrè ṣọ́ wa tàyè ọjọ́ mẹ́jọ bá a bá ti gbẹ́nu kúrò níbi ọ̀rọ̀ ti òòṣà ńlá àti ìtàn tó rọ̀ mọ́ bó ti délùú ọ̀hún gan-an. Àdúpẹ́ lílọ bíbọ̀ kẹ́dùmàrè mọ̀ pàlọ́ àtàbọ̀ wa mọ́ ìfẹ́ olúwa àyàndìrán dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbọ́ wa ẹ̀já mọ̀ ń lọ. ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí òjì káṣọ bọ́ lọ́rùn ẹni. A dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó ń fún wa láṣeyọrí ṣe. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì 32 FM 94.9 àjà kẹrin kòkó àdùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn lórí ètò àrà. Lágbára lọ́wọ́ olódùmarè aburú ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò àrà lèmi àyàndìrán Abídèmí ìfẹ́ olúwa bàbá ọlọ́bẹ̀ ní ká fèrè pàdé o. Àdúpẹ́ gbígbọ́ tẹ́ ń gbọ́ wa. Ó pẹ̀ràn súná torí àwẹ̀ ló fún ọ ló kọ bàbá ọlọ́bẹ̀. Igi kan ń bẹ, igi òkùnkùn ni wọ́n ń pè é. Àtọmọlé àtàlejò wọn gbọ́dọ̀ jẹ́wọ́ agboolé tá a pè ní ilé ẹlẹ́mọ̀gún. Ibo là ń pè ní ilé ẹlẹ́mọ̀gún ní Òkèlá Ọ̀ràngún. Ìpàdé wa dọjọ́ mẹ́jọ. Kó tó dọjọ́ mẹ́jọ ńkọ́ á pàdé ní òru aago 3 lórí iṣẹ́ ládá àtẹ̀mí àtàwọn ikọ̀ mi. Abídèmí ìfẹ́lú àyàndìrán Ṣẹ́gun Alágbàlá alẹ́ ọmọ akéré Ṣàràdín Adékúnlé Ìṣọ̀lá Òjòdò Adédàmọ́lá Muyideen Mòró rántí ogun pátá náà lájọ mú ìtutù níwá tẹmọ ẹnjìnìà Daoud Abdulwahab ìtàn ọ̀la. N ò tí ì pa akọ̀dà, n ò sì lè pa akọ̀dà torí ó kọ tó dà làwọn òbí wò mí ni wọ́n sọ mí. Ọláyínká ni mò ń jẹ́, Akóredé ni bàbá tó bí mi lọ́mọ. Àpèlé ó kọ àjẹrò ni iná ní jẹ́ ayédùn. Ayé wa dùn kò ní kàn ó. Ó ṣèwọ̀ ká tó foyín sẹ́nu ká tó bẹ̀nu jẹ́. Kẹ́sùn dáadáa o, ẹ mọ́ sùn àsùn tọbọlọ jí tọbọlọ àkókò yìí ẹ mọ́ gbàgbé ẹlẹ́dàá yín ó dìgbà kan. Mo sì pẹ̀ràn súná rẹ̀.